Gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ yìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo bẹ́ ṣe ń pariwo wípé kí Gani Adams kó wọgbó lọ, wípé inú igbó ni Ààrẹ Ọ̀nà Kakanfò, inú igbó ni wọ́n máa ń gbé, kò ń ṣe agbádá wíwọ̀, kò ń ṣe pé kẹ́ lọ máa gbé nínú ìlú, pé inú igbó ni. Tẹ́ bá rántí dáadáa lórí àwọn àlàyé tí wọ́n ṣe lórí ipò Ààrẹ Ọ̀nà, ipò Ààrẹ Ọ̀nà, wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ń rí yìí o, kò lẹ́nu ní gbogbo ilẹ̀ Yorùbá, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ló ti lẹ́nu. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé okay, tó bá tẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣebí láìpẹ́ yìí ni wọ́n jí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ló dé tó fi jẹ́ pé Ìbà Gani Adams kò ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Oríṣiríṣi ọ̀rọ̀ la ti gbọ́ tó yẹ pé àwọn kan tẹ̀ pariwo síta pé olóyè Sunday Igboho òun gangan ni ó máa jẹ olórí àwọn ológun nílẹ̀ Yorùbá, ìyẹn oyè Ọ̀ṣọ́ọ̀sìn. Gbogbo wa náà la rántí. Àṣé gbogbo bí a ṣe ń pariwo, ta ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yìí, àṣé Gani Adams ń gbọ́. Àwọn kan tẹ̀ ní pé ká máa pè ní Mrs. Gani, nǹkan táwọn kan ń sọ nìyẹn. Ṣùgbọ́n bá a ṣe ń lọ yìí, èèyàn kan tẹ̀ jáde, ó ní ẹ máa pè ní Aríkúyẹrí of Yorùbá land. Èmi kọ́ mo sọ o, wọ́n ní Aríkúyẹrí of Yorùbá land. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Now, àṣé gbogbo bá ṣe ń pariwo sọ́tún, tá à ń pariwo sósì wípé kí olóyè Sunday Igboho kí wọ́n fi jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sìn, that is olórí ogun ní gbogbo ilẹ̀ Yorùbá, nítorí pé òun ló tọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pariwo pé Ìbà Gani Adams yìí tí a fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kò ṣiṣẹ́ tó yẹ kó ṣe, ó yẹ kó wọnú igbó lọ, kó lọ máa jà fún àwọn ọmọ ìlú. Àṣé gbogbo ẹ̀ ní Ìbà Gani Adams ń gbọ́. Ó jáde láìpẹ́ yìí, ó ní àwọn wo ni wọ́n ń sọ ìsọkúsọ. Ṣé ń gbọ́? Gani Adams ó jáde, ó ní àwọn wo ni wọ́n ń sọ ìsọkúsọ pé kóun wọnú igbó. Ta ni yín? Ẹ̀yin tó yẹ pé ẹ lè control family yín, ẹ̀yin tó yẹ pé ní family yín gan lẹ́nu, ẹ wá fẹ́ máa control odidi Ààrẹ Ọ̀nà Kakanfò. Pé even àwọn lọ́balọ́ba wọn ò tí ì pàṣẹ pé kóun wọnú igbó lọ. Pé àwọn governor gan wọn ò tí ì pàṣẹ kóun wọnú igbó lọ. Pé kí lóun fẹ́ lọ ṣe nínú igbó? Ṣé bó ṣe easy nìyẹn? Ó ní ṣé bó ṣe easy nìyẹn kóun wọnú igbó? Ọ̀rọ̀ yìí ó ju ẹ̀rín lọ, bí ìgbà tá à ń ṣe fíìmù ni. Odidi ààrẹ. So àwọn èèyàn wá bẹ̀rẹ̀ pé dúró náà, title ipò yẹn, that position tán fún yín, kí lẹ rò pé ó já mọ́? Because the way tí Gani Adams ṣe ń sọ̀rọ̀ ń sìn, ó ń wò pé ipò yẹn kò ń ṣe ipò pé kí èèyàn lọ máa jagun, ipò kí èèyàn máa lọ sí party, kán máa pa màálù, kán máa jẹun, kán dẹ̀ lọ síbẹ̀, kán dẹ̀ wọṣọ, aṣọ white, kán dẹ̀ sọ pé èmi Ààrẹ Ọ̀nà Kakanfò mo wà níbí báyìí o, ẹ fún mi ní cooler rice tèmi. Exactly. Because now Gani Adams sọ pé ṣé bó ṣe easy tí ẹ̀yin ọmọ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀? Now, the same Gani Adams ló máa jáde tó máa ní pé olóyè Sunday Igboho kò mọ bó ṣe ń jagun, pé kò ń ṣe pé ká máa fly drone. Ṣé ẹ rí ẹni tó sọ pé kò ń ṣe ká máa fly drone, òun ò dẹ̀ lè wọgbó lọ, ó yìí dúró de order. Tán dẹ̀ ti fẹ́ pa gbogbo ọmọ Yorùbá tán, tí ó bá ń ṣe ọpẹ́lọpẹ́ olóyè Sunday Igboho tó jáde wípé láyé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo yín tẹ́ bá mọ bó ṣe ń lọ, àwọn àgbààgbà Fúlàní, in case
tẹ́ ẹ̀yin ò bá mọ̀ pé àwọn kan ti mọ bó ṣe ń lọ, wọ́n ti jáde tán, wọ́n ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá mọ̀ pé òun fẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì, pé kó jẹ́ kí àwọn dì pẹ̀lú ilẹ̀ Yorùbá, táwọn bá dẹ̀ fẹ́ dì pẹ̀lú ilẹ̀ Yorùbá yìí, pé ó gbọ́dọ̀ stop ìrù ẹkùn. Ṣẹ́yìn náà ń gbọ́? Kí ni ọmọ Yorùbá ṣe fún wọn? Pé ó gbọ́dọ̀ stop ìrù ẹkùn because àwọn activity àwọn ìrù ẹkùn wọ́n ń disturb àwọn. Ìyẹn ni wípé tí kò bá ń ṣe pé Elédùmarè fún wa ní èèyàn bíi Olóyè Sunday Igboho, àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ipò tí wọ́n gbé fún máa yìí, ìyà ni ọmọ ìlú máa bá ń bẹ̀ o. Ìdí tí wọ́n dẹ̀ fi ń sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò, at least àwọn kan tẹ̀tí ní pé òkè o, títí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Even the Ọ̀yọ́ gan, máa yóò jà fún anything. Bẹ́ẹ̀ ni, according to history, Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ wà ní inú igbó láti máa ṣọ́ àwọn ọ̀tá. Àwọn ọ̀tá wo là ń sọ̀rọ̀ ẹ̀? Àwọn ọ̀tá náà tá à ń sọ̀rọ̀ wọn yìí, àwọn náà là ń rí yìí o, tí wọ́n ń gba inú igbó, tí wọ́n wọlé tó ń pa ọmọ Yorùbá, tó ń pa wọ́n pakúpa, tó ń jí àwọn èèyàn gbé. Àwọn ọ̀tá tí wọ́n sọ̀rọ̀ tó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò tó deal with. But now, ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé odidi Ààrẹ Ọ̀nà Kakanfò sọ pé ṣó easy ni? Ṣé bó ṣe easy nìyẹn? Gbogbo yín ẹ̀ ń control mi, ẹ̀yin tó yẹ pé ẹ tí lè control ilé yín. Ẹ rí pé a ti wọ one chance báyìí. Now, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè pé ta ló fi máa yìí, ta ló fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò náà? Because kò tiẹ̀ wá ṣiṣẹ́, kò tiẹ̀ ready àti gbé aṣọ kankan wọ̀ or kó wọnú igbó, kò tiẹ̀ fẹ́ kí anything stay ní òun. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ipò wọn ni wípé ẹ wà ní àtàlát táwọn ọ̀tá bá fẹ́ wọ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ tó bá fẹ́ wọ inú àdúgbò, o gbọ́dọ̀ face wọn, o dẹ̀ dì pẹ̀lú wọn. Ṣùgbọ́n eléyìí tí ẹni tẹ́ fi joyè tó ní pé ṣó easy ni, kò wá fẹ́ yé anybody mọ̀ pé dúró náà. Kí ni ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò? Kí ló túmọ̀ fún Ìbà Gani Adams? Wọ́n gbọ́dọ̀ pe máa jáde pé ṣé o mọ ìtumọ̀ ipò tí wọ́n gbé lé ẹ lọ́wọ́? Though àwọn awuyewuye kan ń lọ pé àwọn Fúlàní, àwọn ni wọ́n gbé oyè yẹn lé Gani lọ́wọ́, láti fi lè jà fún àwọn Fúlàní. So nǹkan tá a máa sọ, nǹkan tá a rí sìn bí wọ́n renew owó yẹn every year because kò wá fẹ́ yé wa mọ́. Bóyá ó ní oyè tó máa ń san fún ní monthly, pé kó continue má dá wọn lóhùn, continue máa parọ́ fún wọn pé ó ń dúró de order, because the same order tó lóun dúró de yìí, òun ni Olóyè Sunday Igboho tẹrí sí táwọn Fúlàní tán dẹ̀ sádànù. Meanwhile, tá a bá fojú inú wo kíní dáadáa, ẹ rí wípé àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ọlọ́pàá wọnú igbó, àwọn sójà wọnú igbó, pa àwọn agbésùmọ̀mí, wọ́n pa sójà méjì, wọ́n pa èèyàn kan. Àtìgbà tó Olóyè Sunday Igboho ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, a máa gbọ́ pé wọ́n pa ẹni ọmọ ìrù ẹkùn. Gbogbo ta máa ń gbọ́ pé wọ́n pa àwọn kí ló ń pè, àwọn àmọ̀tẹ́kùn, kò máa ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ìrù ẹkùn. So nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé ṣé kò ń ṣe pé àwọn arábí wọ́n kàn ń plan ni, wọ́n arrange nǹkan tó yẹ kí wọ́n arrange láti lè jẹ́ kí ẹ̀rù bà àwọn ọmọ ìlú. Ṣùgbọ́n Elédùmarè ti jù wọ́n lọ. Now, lórí ọ̀rọ̀ Gani Adams tá à ń sọ̀rọ̀ yìí, ó jáde tán. Mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò ẹ̀ gan sìn ni. Ó ní pé ṣé ó easy ni? Ṣé báwo lè ṣe máa ní pé kí odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa wọnú igbó kó lọ máa jà? Kò wá yé wa o. Kí ni ìtumọ̀ position tán gbé lé ẹ lọ́wọ́? Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ rẹ o. Kí ni èrò yín lórí eléyìí? Ẹ jẹ́ n gbọ́ comment yín lórí comment section lórí ọ̀rọ̀ yìí. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ ó dàbọ̀.